yín gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì kẹrìnlélógún tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ ní gbogbo ìgbà. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimas ni oníròyìn yín. Ló bá tán, ògúlùtù bọ́nú omi, ara rọ̀ ọ́. Arábìnrin yìí àti òṣìṣẹ́ nọ́ọ̀sì yìí kó sọ́wọ́ ọlọ́pàá ní Jigawa. Èyí lohun tí wọ́n ṣe. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Jigawa ti mú obìnrin kan ọmọ ọdún 22 pẹ̀lú òṣìṣẹ́ nọ́ọ̀sì kan lẹ́yìn tí wọ́n fi ẹ̀sùn kàn wọ́n pé wọ́n jí ọmọ tuntun kan ní ilé ìwòsàn. Ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ Àdéjíà, níbi tí ìyá ọmọ náà ti sọ pé obìnrin kan tí ó farahàn bí òṣìṣẹ́ ilé ìwòsàn wọlé, ó sì gbé ọmọ rẹ̀ lọ láì jẹ́ kí ẹnikẹ́ni fura. Lẹ́yìn tí wọ́n gbọ́ ìròyìn náà, iléeṣẹ́ ọlọ́pàá Jigawa bẹ̀rẹ̀ ìwádìí lẹ́sẹ̀kẹsẹ̀. Wọ́n sì lo ìmọ̀ ẹ̀rọ àti àlàyé láti tọpinpin àwọn afurasí náà. Ìwádìí yọrí sí mímú obìnrin kan àti òṣìṣẹ́ nọ́ọ̀sì kan tí wọ́n fura pé wọ́n ní ọwọ́ nínú jíjí ọmọ ọ̀hún. Àwọn ọlọ́pàá tún ṣàlàyé pé wọ́n ti gba ọmọ náà padà láìsí ìpalára kankan. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Jigawa sọ pé àwọn afurasí náà wà ní àhámọ́ ọlọ́pàá. Ìwádìí sì ń lọ láti mọ gbogbo ẹni tó kópa nínú iṣẹ́ ibi náà. Ó fi kún pé lẹ́yìn tí ìwádìí bá parí, wọ́n máa fi àwọn afurasí náà ṣọwọ́ sí ilé ẹjọ́ kí wọ́n lè dojúkọ ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.